tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa onílé lóko lọ́nà lẹ́yìn odi adúpẹ́ o wípé etí tẹ́ fi ń gbọ́ wa mà nídìí bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò ní fọ́ àwa láò máa wá o ẹ̀yin náà láò máa bá ikú kò ní wàá gbèsè láṣẹ ìdùà ọmọ Yorùbá ẹ jẹ́ ń gbé yín débẹ̀ Yorùbá tó sọ wípé òye làgbà máa ń wò wọn mọ̀ púọ̀ ǹjẹ́ ẹ mọ̀dí tí mo fi parú òwe yìí àkọ́kọ́ náà ẹ jẹ́ á dúpẹ́ o ẹ jẹ́ á dúpẹ́ nítorí Aláàfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ikú bàbá yèyé bẹ́ẹ̀ ni bàbá ti sọ̀rọ̀ sókè o bẹ́ẹ̀ ni bàbá ti sọ̀rọ̀ sókè ṣé mọ̀ pé sọ̀rọ̀ sókè láyé máa ń sọ bàbá ti sọ̀rọ̀ sókè báyìí o ó ti wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí látàrí ìjà tó lọ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni pẹ̀lú ti olóyè Sunday Igboho Òòṣà bàbá ti sọ̀rọ̀ àṣé òwe Yorùbá tó sọ pé èèyàn ló ń bẹ nídìí orò tórò fi ń ké ara ẹ̀ ní bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti tú àṣírí wọ́n ti sọ̀rọ̀ kódà bàbá Aláàfin Ọ̀yọ́ ti ṣe bí àgbà nítorí wípé àgbà máa ń gba ìgbín mọ́ra ni látàrí gbogbo ọ̀rọ̀ ìwọ̀sí ọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ ẹ̀gbin tí wọ́n sọ sí bàbá wa Láàfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá ti jáde o wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní iṣẹ́ kì í dédé iṣẹ́ ò ní ohun tó fà á ṣùgbọ́n báyìí ń sọ gbogbo ẹ̀ fún yín bí ṣú ṣe kú bọ́ọ̀bẹ ṣe bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé gbogbo bó ṣe lọ pátápátá ni bàbá tú àṣírí síta ẹ wo ẹ jẹ́ ń gbé yín débẹ̀ Yorùbá Nation ti já èmi sọ fún yín wípé àwọn àgbààgbà wọ́n ti parapọ̀ wọ́n ti soríkọ̀ láti ti Yorùbá síwájú ìgbà tí mo sọ lẹ́ẹ̀kan wípé àwọn ọba ilẹ̀ Yorùbá ti ṣe ń tà fẹ́ ẹ mọ̀ pé àtòrí Ọọ̀ni Ifẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ now Aláàfin náà wá jókòó wọ́n wá wò pé ìwúrí ìlọsíwájú ilẹ̀ Yorùbá ló jẹ àwọn náà lógún ìdí nìyí tí bàbá náà fi ní wẹ́ẹ́ ẹ jẹ́ n sọ̀rọ̀ now Aláàfin ti gbé ìgbésẹ̀ tó nípọn Yorùbá tó sọ wípé bókè ò bá lọ bá mọ̀ ọmọ Muhammad Àṣà lọ bókè now ihun tó wá ṣẹlẹ̀ rèé o Aláàfin ti jáde kódà bàbá ti sọ̀rọ̀ bàbá ti jẹ́ kó yé wa wípé ọmọ Yorùbá tí ì bá nídìí obìnrin ẹ̀ máa jẹ́ kó mọ́lù iṣẹ́ ìdédé ṣẹ́ láàrin ìjà tó lọ láàrin èmi àti Ọọ̀ni ṣé ẹ fẹ́ gbọ́ lẹ́nu wákàtí lọ bàbá ní kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ láàrin àwọn àti Ọọ̀ni o nítorí wípé ìháwọ̀ tàbí yánpọnyánrin tó lọ láàrin àwọn àtọ̀ni pé àwọn ti fi igi gún kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ láàrin wa o wípé ohun gbogbo ti padà sí ètò nítorí wípé ìlọsíwájú Yorùbá jẹ àwọn náà lógún fún ìdí èyí gbogbo ẹ̀yin aláìsọ ọ̀rọ̀ ẹ dákun ẹ̀wà wọ ẹ̀ bọ̀lẹ̀ kò sí tó jẹ́ pé ìjà kan sì tún lọ láàrin àwọn àti Ọọ̀ni mọ́ o nítorí pé àwọn ti parí áwọ̀ tí ń bẹ láàrin wọn kò sí ìjà kò sógun kò sọtẹ̀ mọ́ oníkálukú ti ń gbé ní ìrẹ́pọ̀ fún ìdí èyí ẹ má ṣì ọ̀rọ̀ gbọ́ rárá ẹ wá wò bàbá wa tú àṣírí àwọn tó dájàlẹ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni kódà pẹ̀lú bàbá wa olóyè Ìgbòho Òòṣà Aláàfin bàbá ikú bàbá yèyé wọ́n jẹ́ kó yé wa pé ṣe rí àwọn gbọ́ ìsọ yìí ni ó dá wàhálà lẹ́hìn tàbádẹ́ sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá pé kí ló yára dàlúrú jù tó sọ ìlú dahoro jù èèyàn mi gbọ́ ìsọ yìí ṣé gbọ́ ìsọ yìí ó jẹ́ ọ̀kan lára àwọn ìwà tàbí nǹkan tó jẹ́ pé ó yára da ìlú kíákíá ara èyí ló fà á tí bàbá wa gbọ́ fi wá láhùn pé ẹ wo ọmọ Yorùbá kò sógun kò sọ́tẹ̀ mọ́ ẹ wá gbọ́ o inú mi ti yọ́ sí ọmọ Adéyẹmọ fún ìdí èyí inú mi ti yọ́ sí Ọọ̀ni àwọn gbọ́ ìsọ yìí àwọn aláìsọ ọ̀rọ̀ àwọn lọ́sàn tójú wọn ò tó
àwọn lọ́sàn tójú wọn ò rí tó wá fi ń díjàlẹ̀ láàrin wa. Aláàfin tí wàá jẹ́ kó yé wa pé àwọn kan ń bẹ níbìkan tó jẹ́ pé wọ́n sanwó kó máa bú àwọn ni, owó oṣù ni wọ́n gbà láti fi máa bú àwọn débi wípé wọn ò lè dádúró, ṣùgbọ́n kò sí táwọn ṣe sí ju pé káwọn dẹ́rìjì wọ́n lọ nítorí ọmọdé lóyìn ṣe wọ́n. Bàbá ní ọmọdé lóyìn ṣe wọ́n onífúdí èyí kò sí nǹkan tó jẹ́ ìjà láàrin èmi àti Ọọ̀ni Ìrìṣà Oyè. Ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́ tí àwọn ènìyàn sọ. Yorùbá Nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, onílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ wo ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀. Ẹja gbọ́ ìkọ́ni ẹ jẹ́ kí bàbá wo lóyè Sunday Igboho Òòṣà kí wọ́n ránṣẹ́ sí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kí wọ́n gbómi sùúrù mú o wípé kò síjà mọ́, kò sọ́tẹ̀ mọ́ láàrin àwọn ọba wa ilẹ̀ Yorùbá. Adúpẹ́ o ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ dá sí i. Bákan náà Oòduà Nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa ó ní àìwíbi àkúbẹ́ o. Ẹ dákun kí ni Ọọ̀ni Ìrìṣà ṣe gangan ní pàtó tó fi wá di wàhálà báyìí. Bẹ́ẹ̀ nìkan tún ní ẹ wo bàbá wa a gbọ́ o a dẹ̀ ti gbà, ṣùgbọ́n ẹ wo kò sí nǹkan kan tí Ọọ̀ni Ìrìṣà ṣe tẹ́ fún wa sọ pé ẹ fún ní 24 hours tí ì bá ṣe pé bóyá nǹkan kan ti wà nílẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ bàbá lẹ jẹ́ sí wa, ọba ni àwa ti gbójú o. Bẹ́ẹ̀ nìkan ní bàbá ṣe lóòótọ́ ni pé kò sí kankan mọ́, kò sí kankan mọ́ o, kò sí kankan mọ́ rárá. Ẹ wo ẹ̀jẹ̀ á tún gbọ́ tẹ́lòmíràn sọ ìkọ́ni ẹ jọ̀wọ́ ẹ bá wa sọ fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kí ó ṣọ́ra kí wọ́n bá bàa ṣe kíni, kí wọ́n bá bàa fi májèlé sí. Bẹ́ẹ̀ àṣé wọ́n ní àlùfáà kan tí orúkọ wọn máa jẹ́ wòlíì àbí pásítọ̀ Olúṣọlá Àlàbí wòlíì science, wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ pé àwọn ni wọ́n jẹ́ kó sọ nínú ètò wọn wípé kí ọmọ Adéyẹmọ gbìyànjú kó ṣọ́ra o nítorí èèrà fẹ́pòpò òdenu kó má di ohun tó máa fún baba ní ìwọ jẹ. Ẹ jẹ́ kó lè Sunday Igboho Òòṣà kí ó gbọ́ sí àkíyèsí. Bẹ́ẹ̀ ni o àdúrà wa yóò gbà láṣẹ Èdùà. Bàbá gan gbọ́ nítorí tetí tìyẹ́ tinú àbí ká sọ pé tinú tìyẹ́ kan lẹ́yìn àparò fi ń rìnràn, tójú tìyẹ́ làparò fi ń rìnràn. Ẹ wo ọmọ Yorùbá Nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá bò kó lọ fà, ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tún lọ́sìn pé Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ ni mo fi sọ pé a máa bẹ bí ẹni bẹ ṣúrin àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ náà wò. Gbogbo ẹni tó bá láwọn ní dé ńkọ́ òun máa láwọn ní dé bá. God bless Yorùbá Nation, ó dàbọ̀.